àti mi kì í bẹ́ mo dùbálẹ̀ mo bẹ́ ó ké mo bẹ́ àti mi náà ké ó ṣàlóhùn dáríjì mi alẹ́ ìjọ yìí kò ṣàbà lájọṣepọ̀ ìpinnu pé màá gbọ́kàn kó mbẹ àjọ lájọṣepọ̀ olùbíṣẹ́ àti mọ́bù láti fi ṣe ó bá àtọ́mọ yìí ó bá àwọn ará mi ti báyìí pẹ̀lú níbọ̀ ẹ̀mọ́ gẹ́gẹ́ bí ọkọ bó ṣe yẹn fún bí oṣù mẹ́fà mo ń rí Ajára gbogbo táìmì mo ti bá Ajára sùn ní bí àjọ lájọṣepọ̀ mo ń rí òbọ̀ mo sọ pé kó bá wọn lé wa ká máa ríra nǹkan náà ìyàwó mi ó bá pè mí pé òun ò ní píríọ̀dù mọ́ ó tún ti lóyún ó lóun ti lóyún ọmọ náà ti wà bí àbí kìíní so mọ́mí mi bàbá gbé ọmọ yẹn púpọ̀ lọ́dọ̀ àwọn so that ìyàwó mi á lè concentrate mọ́ iṣẹ́ aláàdúgbò wọ́n yìí bá tẹ́kì ọmọ yẹn òun wà lọ́dọ̀ mọ́mí mi àjọ ń gbé bíríbírí oyún ẹ̀ ti di bí 5 months lọ òun mọ̀ kátájára ìṣe o ẹgbẹ́ bá sọ fún pé Ajára yìí ń fẹ́ ìyàwó mọ̀ pé òun fẹ́ àmọ́ kò wálé àwọn bẹ́ẹ̀ sì ni àǹtí ẹ̀ wọ́n bá Ajára fà wípé kó fi mí sílẹ̀ Ajára kó wò ní fi mí sílẹ̀ Ajára tá à ń sọ yìí ọmọ SS2 ni o àti ṣe kì í ṣe pàgbàlagbà ní o ọdún mi ló ti dá SS3 gbàdọ̀ ṣe tán ṣáà ní torí àǹtí ẹ̀ṣẹ́ ó ń kọ́ṣẹ́ àǹtí ẹ̀ẹ́dẹ̀sẹ̀ àǹtí ẹ̀bẹ̀ ló wà ní pé kíní kan ìgbà kan ìyàwó mi ṣàgbà pé ìyàwó kejì tí mo fẹ́ léwu mi ó gbà Ajára ní kémi gbàlé fóun kémi ẹ̀ sáwọn ẹbí òun kémi wá ṣe gbà àsọ pé Ajára ò tí bímọ rí yẹn inú mi dùn pé Ajára ò tí bímọ rí màá fẹ́ Ajára òun fẹ́ ìyàwó mi nígbà tó pẹ́ díẹ̀ báyìí o mo ṣe ìyàwó mi bí gbẹ̀yìn another problem wà tó fojú síta tó bá sọ̀rọ̀ kan àti ṣe ìgbà tí màá fi dá ló nínú oyún ó ṣe wà tó bímọ Ajára dáná wá ó máa wọ èèyàn wọn èmi náà mo fi lówó tó dáná wá mi ò yá àwọn fámìlì mi tí ìfẹ́ pé ìyàwó mi ni mo ṣe mọ̀ pé Àwórì làwọn dáàdì mi ò wà against pé mo ní girlfriend wọ́n sì tó ti máa pẹ́ àwọn pé wo tó bá ń rò pé ní girlfriend má nílẹ̀ lára o inú ilé ló wà bèrè lọ́wọ́ ìyàwó tí mo fẹ́ ìyá rẹ̀ ní secondary last ìyàwó tó ń fẹ́ ọmọ ìkéré kan ló tún dáyọ̀ fún mi ní èsì mi ìyẹn ò tí ì bímọ fún mi wá bímọ fún mi bí ó sì bí fún mi bàbá ìdàgbà o ní bàbá òun máa sọ bẹ́ẹ̀ níṣòwò òun ó dẹ̀ mọ̀ ó ní ìjọpọ̀ òun yẹn ṣe gbé òun ò sùn lé Ajára jọ lọ ọjọ́ kejì wà tó wù dé sọ fún mi pé ọmọ fẹ́ gba abẹ́rẹ́ òun ẹ̀jẹ̀ ní máa gbé wa lọ ẹ̀jẹ̀ tó dé pé dáàdì làpò tó wá gbé wa dáàdì mi ń fọ̀rọ̀ mọ́ ṣeré ọ̀rọ̀ mi ló kẹ́kọ̀ọ́ sí wàhálà Ajára bá sọ fún mi pé òun ti lóyún inú mi dùn pé kò fẹ́ ẹni tó ti bímọ rí inú mi dùn gan mo rọtí ṣe gbogbo ẹ̀ mo sì máa bá mi pé Ajára ti lóyún a máa lọ sílé wọn kíndé kan ìyàwó mi kò pé ìyàwó mi ti gbọ́ kò sọ̀rọ̀ àlọ́lé àwọn Ajára dáàdì mi tẹ̀lé mi lọ àǹtí mi ò lọ ọ̀rẹ́ wọn kan lọ dáàdì mi lọ àlọ́lé àwọn Ajára tó ṣe ní àwọn Ajára kì í ṣe nǹkan tó ṣe kínní ẹ̀gbẹ́ ẹ̀ náà tó gbọ́dọ̀ ẹ̀ tó fi kọ́jú ẹ̀ àdírẹ́sà ẹ̀gbọ́n máa ń lọ ṣọ́ọ̀bù ẹ̀gbẹ́ yẹn ò wá ń jọ́nà àmọ́ yẹ ẹ̀ ó ti lóyún náà kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kí alẹ́ kó gbà tọwọ́ tọ̀ sí wọ́n ṣàṣọ gba ìyàwó mi ò lọ Ọlọ́run ò lọ Ọlọ́run ṣe gbẹ tán nígbà táwọn ṣe gbẹ tán òun gbalé fún Ajára gbà tó ń gbalé fún Ajára gbogbo tó ń sọ yìí ọmọ tó bí ọmọ yẹn náà ti pébi ọdún kan òun ṣe pé ọmọ yẹn náà ti pébi ọdún kan ọmọ yẹn náà ti ń rìn bí nǹkan kan so ó wá pẹ́ wá ní òun fẹ́ lọ yanjú kọ́ọ̀sì òun tán àsìkò òun ṣe BSc òun PT ní skul kan so Ajára ni ọmọ tó bí náà ọmọ yẹn náà ti rí kájà sọ pé òun lóyún ṣùgbọ́n Ajára máa lóyún sí àwọn lọ́bẹ̀ nígbà tó yá o lẹ́yìn oṣù mélòó kan oṣù mẹ́rin oyún Ajára wálẹ̀ bí oṣù mẹ́ta oyún ẹ̀ wálẹ̀ nígbà tó yán wálẹ̀ Ọlọ́run ni ò pa á àṣé olórí burúkú ọmọ yìí àti ṣeun àṣé òun ló ń ṣẹ́yún yẹn
ìgbà tí mo ti wá gbalé fún room and parlour set náà mo gbà fún mo ní gbogbo room set wọ nìkan ní onírárá room and parlour set ni so sáòdé ìgbà míì ọjọ́ ẹni máa wà fún lọ́ngàn ọjọ́ mo ti máa ń pẹ́ ìyàwó tó à ń lé kò sí wàhálà ọmọ méjì tí wọ́n dọ̀ mọ́mì mi tí bá lọ lé àdáná kò bá mi fa wàhálà kò bá mi fáìlìsì àjọ dààmú àjọ já àjọ ṣe ọkọ the next thing tí mo kàn máa rí ni pé ìyàwó mi sọ pé òun fẹ́ lọ ṣe BSc teachers training pé school kan wọ́n ṣe after school ni wọ́n máa lọ pé BSc ló máa gbà ní kò sí wàhálà bó ṣe wá wà yẹn kì í kó bá mọ̀ fún lówó o mi ìdálókòwò o mo ti gba ṣọ́ọ̀bù fún Ajára ọmọ kékeré tí mo ọdún mi Ajára ti lọ SS2 mo ti pàdé ẹ̀ ó ṣe SS3 ó wọ ó ṣe ó ní òun kọ́ṣẹ́ tán ẹ̀gbọ́n ẹ̀ ṣe free and go fún nígbà tó lóyún ó ṣe gbẹ oyún bàjẹ́ òun tún ṣe gbẹ ó ní ojú òun báyìí Ajára ti ṣetán àmọ́ Ajára yìí o tẹ̀wọ́ tó òun gbalé fún òun máa ń lọ bẹ̀ ìyàwó òun ò ṣe òun gba ṣọ́ọ̀bù fún gẹ́yìn ìjọ kẹrẹ wọn sọ pé owó skul yẹn òun ọ̀pẹ kò tí help kò fún òun ní 60,000 ó ní wọn ní 60,000 wọn ní òun ṣáà fún ní owó pé èèyàn fẹ́ fún yàn lówó ní skul tó lọ owó tó ń fún nìyẹn ó náà ti ṣe kò fún ìyàwó mi ó wá jíjọ yẹn mọ̀ wá lé fóònù wá ríngì ìgbà tó wá ríngì máa tó pìkẹ̀ tó wá ní ókè tó bá dọ̀la tó bá ti wá tìbí gbọ́ yẹn mo kọ̀ lọ bá ní níbo ló ń lọ tó bá ti wá níbo ó wá ní ìjọ ò lẹ̀ ń gbé sí kọ́ọ̀lù òun ẹni tó pè òun lòun dá lóhùn tó ń bá ti kíní kọ̀ wọ́n á ní torí ọmọ ẹ̀ yẹn ó yẹ kó máa bá wa gbé mi ọmọ yẹn wá bá wa gbé bò wá tí mò ń wú pé kí máa kan gidi àǹtí ẹ̀ àwọn àǹtí ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ń gbé nílé wọn yẹn so àǹtí ẹ̀ wá rí pé kó máa mú ọmọ ẹ̀ bọ̀ ọmọ yẹn fi wá gbọ́dọ̀ sísítà ẹ̀ so ti èyí ṣe kó ọmọ sísítà ẹ̀ náà ọ̀dọ̀ àmọ́ mi wọn náà ń gbé gbà tí wọ́n dẹ̀ kù àwọn onúntòkè àwọn ọmọ àti sísítà tọ́jọ́ gbé lórí yẹn bọ̀gbà tóun ti wá márì ní sísítà sí ní pé kó máa kó àwọn ọmọ bọ̀ wọ́n á fi lé yẹn rẹ́ǹtì yàrá mọ́mì wọn yẹn rẹ́ǹtì so yàrá mọ́mì wọn yẹn wọ́n máa ń fún wọn lówó so wọ́n á sọ pé kó máa wòrí kó máa gbowó yẹn kó máa nà torí ìgboro èkó kó máa gbowó yẹn kó máa fi tọ́jú àwọn yẹn yóò tó wá máa lọ fún wọn àǹtí ẹ̀ náà láìkẹ́ wọ́n support ẹ̀ torí ìjọba kan tó calm àti ṣeun so onígbà ló bẹ̀rẹ̀ sí tẹ́tí sí kọ́ọ̀lì mi wọ́n nígbà ní mo tẹ́tí sí kọ́ọ̀lì ta ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní kí ló kẹ́ pẹ́lú ìdúbà mi sọ̀rọ̀ bí mo ṣe mú fóònù yẹn ìgbà tí mo mú fóònù ó bá pẹ́ ní yẹn padà nígbà tí mo pe ẹni yẹn padà ló bá jẹ́ tíṣà ẹni tó ní skul tí ó ti ń tíṣ tẹ́tìlẹ̀ mi ò mọ̀ ẹni wá sọ pé ẹ̀ lóo bá ní ọkọ ẹ̀ ló ń sọ̀rọ̀ so ẹni ẹ bá sọ burúkú papọ̀ ẹ bá ṣe kí ni papọ̀ má yẹn bá sọ pé ọkọ ẹ̀ ló ń sọ̀rọ̀ ẹ̀ àǹdí ẹ̀wọ̀ tí ló wá kàn pẹ̀lú yẹn is that why you called me are you not are you okay ó ṣe kọ́ ti fún mi lọ́wọ́ pé tálọ́ bẹ́ẹ̀ sọ wọ́n ní teacher school proprietor school àwọn ni wọ́n béèrè nǹkan lọ́wọ́ wọn lẹ́nu pé òkè tóun bá ti wá sí school òun máa explain fún wọn kí ni pé òkè o school táwọn lọ yẹn wọ́n ní àwọn òsè exam mi báyìí kó tó náà tó máa ṣe exam pé àwọn kó tó lónìí school yẹn ní school yẹn wà pé tó máa ṣe exam gbogbo tó ń sọ fún àwọn pé òkè tó máa ti wá àwọn máa sọ ń pa ẹ̀ torí pé ẹwà mi báyìí náà mi ṣe fẹ́ sọ̀rọ̀ because ẹ̀wọ̀n pọ̀ mi fẹ́ fi tèmi disturb yín so tó tẹ́ pé orí teacher school yẹn ti bàjẹ́ onígbà tó dára ọjọ́ kejì bó ṣe lọ sí school kò bọ̀ pé òun bọ̀ òun bá lọ bá school ọmọbìnrin yìí tó ti bímọ kejì yẹn òun ò fọwọ́ kàn ọ́ àti ṣe ìfọwọ́ kàn ìdó tó ṣe lọ sí school yẹn mo ṣe lọ pariwo lé mo ṣe bá ọ̀gá school sọ pé ẹ̀yin ẹ pé àwọn ìyàwó ní táìmì ẹ ní kété kan bí wọ́n ṣe pé ṣé ọkọ ni wo yìí ìyàwó ẹ̀ tóun náà bí bọ́ ṣe báàgì tó bá gbọ́ àwọn máa nà nígbà lẹ́nu bí òun ṣe bá wọn jà níwá tóun bá wọn jà wọn fọlọ́pàá mú un nígbà tó fọlọ́pàá mú un wọn mú ọlọ́pàá wọn fọlọ́pàá mú un wọn mú un sí police station gbàtà sí police station wọn sá sọ̀rọ̀ gbàtà débẹ̀ wọn bá ní pé kúyàwó sọ pé ṣé ọkọ òun ni ọkọ ẹ̀ lé ọkọ òun ni òbá ìyàwó òun bá rojọ́ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ wọn ní pé ìbónú tó kù sí ìbónú sí àlọ́ọ̀fù sí ìyàwó ẹ̀ àbíyàn kan ó ṣe máa pè ìyàwó mi ìdí kan gbà kan ọlọ́pàá ẹ̀ ṣàgbá òun létí pé ìdí kan oníyàwó òun ṣàṣùn pé kàn jọ kan fi sílẹ̀ àti òun náà ti dé kí ló ń ṣe ẹ̀ kí ló ṣe kíní kan ó ṣàfi wà táwọn dé nílé ló bá sọ pé lẹ́yìn yìí ó máa fi báìbù búra pé ẹnìkan kan kò tí ì gorí ẹ̀ lẹ́yìn òun ìyàwó òun bá sọ pé lá
òun ò lè búra fún ẹ